Káwo. Kábíyèsí o. Aya Yéèpà. Aya Yéèpà. Ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn social media ní àná rẹ̀ ó ká ọ̀ọ́dún ìfà òkè à. Okay. Kẹ́dọ̀ àdúrà dáhùn wá. Iye oníṣẹ́ alágbègbè rẹ̀ nìkan kankan rẹ̀. Yeah. Ń dáwọ̀ ẹ̀hún òbí gàjẹ́ òrùn wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́yè. Èrè ọ̀nà. Ìwọ̀n àlùmọ́ rẹ̀ nà jù mẹ́wàá sún. Èrè ọ̀nà. Iye nà ìpèsè mi fẹ́ nà wọ̀ mọ́. Iye wí mi ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé yẹn wọ́n rí mi ìwọ́ torí. Okay. Èyí náà ló mú ẹ bọ̀. Ní tí ẹ bá ń gba ìpèrè yá kàkà ní ìpínlẹ̀ ìpèrè yá gbìnà ní ìpínlẹ̀. Ọ̀rọ̀ ní wọ́n bí àwọn ọmọ rẹ̀ á gbìnà. Òṣàlùbọ̀ àwọn gbìnà ní ẹ̀bọ̀ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́rọ̀ lọ́dọ̀ sáà gbìnà bọ̀ wẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi wúlé wọ́n sì ti ìwọ́ torí. Òbí á ń tà ẹ̀híà òpó ní tà ẹ̀híà social media ló ń dá social media. Òwò aláta ọ̀dọ̀ aláta kéèké aláta àgbòyé ìgbàlẹ̀ ìwé àdúgbò wà tó ọmọ ẹ̀yà ìgbè. Ní ìpín mẹ́rin ọjọ́ yóò pẹ́ wọ̀ dúkì. Ìwúsọ̀rọ̀ ẹ̀jà kan pépéré ọ̀márì mi ní ẹgbẹ́ sí ti ní owó ọ̀dọ̀ rẹ̀ kéèké náà láyé tẹ̀lé ní ìpẹ̀lú oríta kùnú oríta. Ọmọbọ́nà ọmọ wẹ̀ náà wà aláta oríta social media. Lẹ́bọ̀ yá ìpolò ní olùkọ́ náà wá. Kábíyèsí o. Okay, wá dáhùn ẹ̀ ọmọ náà. Iye wọ́ṣítì. Kábíyèsí. Màá ó ní màá bùn ẹ̀ bùn wa. Ẹ̀mẹ̀ ni màá ó ní màá tá màá ó ṣàgò nẹ́bọ̀ wẹ̀ nàbí náà. Kábíyèsí. Ọ̀wọ̀n àná fún ẹ̀ tọ́mì ẹ̀wọ́. Ọ̀rọ̀ àlàdá ó wá tọ́lì yìí kó wá ládé náà. Màá wé náà ká nà wọ̀tá nẹ̀yìn à. Sẹ́ẹ̀lì yẹn ló mú rèrú dá mà ẹ̀yìn á gbé wọn ẹ̀ kò bọ́ pa. Ẹ̀mọ̀ ẹnu wẹ́gẹ́lẹ̀ tá náà ẹ̀ má ta égele nù ààrẹ àkóbé yẹn ọ̀márí ẹ̀wẹ̀ yóò wọ́ dọ̀rẹ́ à. Okay, wọ́n rà rí ẹ̀wẹ̀ yóò wọ́ dọ̀rẹ́ ewé ní sago nẹ́bọ̀ wẹ̀ náà wẹ́ náà gbú wẹ̀. Kábíyèsí o. Wé umari yàn pamọ́ ẹ̀ fà. Wé mà ní yíta lélẹ̀ wẹ̀. Káwo. Kábíyèsí o. Aya Yéèpà. Aya Yéèpà. ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn social media ní àná rẹ̀ ó ká ọ̀ọ́dún ìfà òkè à. Okay. Kẹ́dọ̀ àdúrà dáhùn wá. Iye oníṣẹ́ alágbègbè rẹ̀ nìkan kankan rẹ̀. Yeah. Ń dáwọ̀ ẹ̀hún òbí gàjẹ́ òrùn wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́yè. Èrè ọ̀nà. Ìwọ̀n àlùmọ́ rẹ̀ nà jù mẹ́wàá sún. Èrè ọ̀nà. Iye nà ìpèsè mi fẹ́ nà wọ̀ mọ́. Iye wí mi ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé yẹn wọ́n rí mi ìwọ́ torí. Okay. Èyí náà ló mú ẹ bọ̀. Ní tí ẹ bá ń gba ìpèrè yá kàkà ní ìpínlẹ̀ ìpèrè yá gbìnà ní ìpínlẹ̀. Ọ̀rọ̀ ní wọ́n bí àwọn ọmọ rẹ̀ á gbìnà. Òṣàlùbọ̀ àwọn gbìnà ní ẹ̀bọ̀ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́rọ̀ lọ́dọ̀ sáà gbìnà bọ̀ wẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi wúlé wọ́n sì ti ìwọ́ torí. Òbí á ń tà ẹ̀híà òpó ní tà ẹ̀híà social media ló ń dá social media. Òwò aláta ọ̀dọ̀ aláta kéèké aláta àgbòyé ìgbàlẹ̀ ìwé àdúgbò wà tó ọmọ ẹ̀yà ìgbè. Ní ìpín mẹ́rin ọjọ́ yóò pẹ́ wọ̀ dúkì. Ìwúsọ̀rọ̀ ẹ̀jà kan pépéré ọ̀márì mi ní ẹgbẹ́ sí ti ní owó ọ̀dọ̀ rẹ̀ kéèké náà láyé tẹ̀lé ní ìpẹ̀lú oríta kùnú oríta. Ọmọbọ́nà ọmọ wẹ̀ náà wà aláta oríta social media. Lẹ́bọ̀ yá ìpolò ní olùkọ́ náà wá. Kábíyèsí o. Okay, wá dáhùn ẹ̀ ọmọ náà. Iye wọ́ṣítì. Kábíyèsí. Màá ó ní màá bùn ẹ̀ bùn wa. Ẹ̀mẹ̀ ni màá ó ní màá tá màá ó ṣàgò nẹ́bọ̀ wẹ̀ nàbí náà. Kábíyèsí. Ọ̀wọ̀n àná fún ẹ̀
Tomiebo, Ayelala watoli eko waladena. Mana we na ka no water ne ya. Seven ye no mure ruda ma ya gbe wan e go bokpo o bokpa. E manu wegele tana, e mata egele no are yakoberian. O mari ewe yo wodoria. Okay, what are you when you wodore when is sago never when I went on buwe. We umari on pama eva. We manigita lele we. Kawo. Kábíyèsí o. Aya Aya ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọgbà social media ní àná rẹ̀ ó ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́dọ̀ àdúrà dáhùn wá. Iye oníṣàkà gbèsè rẹ̀ nìbọn kàkà rẹ̀. Yeah. Ń dáwẹ̀ ẹ̀hún òkè gàjẹ́ òrùn wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́yè. Èrè ọ̀nà. Ìwọ̀n ìròyìn ẹ̀ nà jùlọ wà sún. Èrè ọ̀nà. Iye nà social media nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé iye wọ́n rí rẹ̀ wọ́n dọ̀rẹ́. Okay. Ẹ̀yà tó mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba ìpèsè kàkà ní ìpínlẹ̀ ìpèsè ìgbìlà ní ìpínlẹ̀. Àwọn ilé wọn bí àwọn ọmọ àwọn ọ̀rẹ́ gbìlà. Òṣàlùbọ̀ àwọn ìpínlẹ̀ ní ẹ̀bọ̀ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́rọ́ lọ sáàtò ní ẹ̀bọ̀ rẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi ní wọ́n sì ti ní wọ́n dọ̀rẹ́. Òbí á ń tà ẹ̀híà, òpó ní tà ẹ̀híà, social media ló ń dá social media. Òwò aláta ọ̀dọ̀ láláta ẹ̀, kéèké láláta ẹ̀, àgbò yìí nà ẹ̀rọ ìwé ẹ̀dùn bọ́ọ̀lù àpò náà ọmọ ẹ̀yà ẹ̀gbẹ́. Ní ìpín mẹ́rin ẹ̀yẹ ọ̀pẹ́ wọ̀ dúkì. Ìwúsọ̀rọ̀ ẹ̀dà kan pé bẹ́ẹ̀ ọ̀márì mi ní wọ́n sì ti ní wọ́n dọ̀rẹ́. Kéèké lára yìí tẹ̀lé ní ìpẹ̀lú oríta kùnú oríta. Ọmọ bọ́ọ̀lù ọmọ wẹ̀ náà wà aláta oríta social media. Lẹ́bọ̀ yá ìpolò ní olùkọ́ náà wá. Kábíyèsí o. Okay, who are down here ọmọ náà. Iye wọ́ṣítì. Kábíyèsí. Ma o ni ma bu egun a. Eme ni ma o ni ma ta ma o sago nebo we na hina. Kábíyèsí. O wa no fun to mi ewo. Ayelala watoli eko waladena. Mana we na ka no water ne ya. Seven ye no mure ruda ma ya gbe wan e go bokpo o bokpa. E manu wegele tana, e mata egele no are yakoberian. O mari ewe yo wodoria. Okay, what are you when you water when the sago never when I went on buwe? Kábíyèsí o. Where umari on pama eva? Where manigita lele we? Kawo. Kábíyèsí o. Aya ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọgbà social media ní àná rẹ̀ ó ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́dọ̀ àdúrà dáhùn wá. Iye oníṣàkà gbèsè rẹ̀ nìbọn kàkà rẹ̀. Yeah. Ń dáwẹ̀ ẹ̀hún òkè gàjẹ́ òrùn wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́yè. Èrè ọ̀nà. Ìwọ̀n ìròyìn ẹ̀ nà jùlọ wà sún. Èrè ọ̀nà. Iye nà social media nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé iye wọ́n rí rẹ̀ wọ́n dọ̀rẹ́. Okay. Ẹ̀yà tó mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba ìpèsè kàkà ní ìpínlẹ̀ ìpèsè ìgbìlà ní ìpínlẹ̀. Àwọn ilé wọn bí àwọn ọmọ àwọn ọ̀rẹ́ gbìlà. Òṣàlùbọ̀ àwọn ìpínlẹ̀ ní ẹ̀bọ̀ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́rọ́ lọ sáàtò ní ẹ̀bọ̀ rẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi ní wọ́n sì ti ní wọ́n dọ̀rẹ́. Òbí á ń tà ẹ̀híà, òpó ní tà ẹ̀híà, social media ló ń dá social media.
Oh, another time, another time, kicking another time. I believe that where people are going on my head. Who remember the prayer to get ìwúsọ̀rọ̀ ẹ̀jà kan pẹ́pẹ́ yẹ ọ̀márì mi ní ẹgbẹ́ sí ti ní owó ọ̀dọ̀rẹ́ kéèké náà láyé tẹ̀lé ní ìpẹ̀lú oríta kùnà oríta ọmọgbọ́n náà mo wẹ̀ náà wà aláta oríta ní social media lẹ́bọ̀ yá ìpòlò ní olùkọ́ náà wá. Okay, who are down here, Mona? Iye Washington. Maori maagu ebua. Emeni Maori matama wesago nebo wena hina. Owa no fun to mi ebo. Oga lada o watoli eko walade. Mana we na ka no water ne ya. Seven ye no mure nu da ma ya gbe wan e go bokpo o bokpa. Manu wegele tana, mata egele nu are yakoberian. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool well? Where Umari of Pama ever? Where man Nigita Lele? Kawo, Ayaye, Ayaye, ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn àti social media ní àná rẹ̀ ó ká ọ̀ọ́dún ìgbà òkè à. Okay. Kẹ́dọ̀ àdúrà dáhùn wá. Iye oníṣàdá gbèsè rẹ̀ nìbọn kankan mi. Ń dáwọ̀ ẹ̀hún òbí gàjẹ́ òun wọn. Ẹ̀yà wégbé. Eri ọ̀nà. Eri ọ̀nà. Okay. Okay. Okay, who are down here, Mona? Iye Washington. Maori maagu ebua. Emeni Maori matama wesago nebo wena hina. Owa no fun to mi ebo. Oga lada o watoli eko walade. Mana we na ka no water ne ya. Seven ye no mure nu da ma ya gbe wan e go bokpo o bokpa. Manu wegele tana, mata egele nu are yakoberian. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool well? Where Umari of Pama ever? Where man Nigita Lele? Kawo, Ayaye, Ayaye, ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn àti social media ní àná rẹ̀ ó ká ọ̀ọ́dún ìgbà òkè à. Okay. Kẹ́dọ̀ àdúrà dáhùn wá. Iye oníṣàdá gbèsè rẹ̀ nìbọn kankan mi. Ń dáwọ̀ ẹ̀hún òbí gàjẹ́ òun wọn. Ẹ̀yà wégbé. Eri ọ̀nà.
Iriono. Ihe na social media na womo. Ihe we many year what it is. E won si me be japa ko be here wo ire wo dore. Okay. Na do mo ebo. Ni ti ebo da bo here kaka ni bi bo here na ni bi ni. Awon le mo pe mo ga wa ya bi na. O sa lo ba o bi na ne ebo kaka. Iriono. Papa ye no le sa ko ne bo. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Social media. Okay, who are down here, Mona? Iye Washington. Maori ma bu ebuan. Emeni Maori mata ma we sago nebo we na hina. O wa no fun to mi ewo. O ga lada o wa to li ko wa lade. Mana we na ka no water na yan. Seven ye no mu re da ma yan gbe wan e go bopo o bopa. Manu we gele tana, mata egele nu are Yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool well? Where Umari on Pama Eva? Where man Yita Lele? Kawo. Kábíyèsí o. Ayaye. Ayaye. Ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn ayé social media ní àná rẹ̀. Ẹ̀rọ ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Iye oníṣàkà mi gbìyànjú ẹ̀bọ́ kàkà mi. Ń dáwọ̀ ẹ̀mú òbí gàjẹ́ òwúrọ̀ wọn. Ẹ̀yà wégbé. Iriono. Iriono. Okay. Iriono. Okay. Social media. Okay, who are down here, Mona? Iye Washington. Maori ma bu ebuan. Emeni Maori mata ma we sago nebo we na hina. O wa no fun to mi ewo. O ga lada o wa to li ko wa lade. Mana we na ka no water na yan. Seven ye no mu re da ma yan gbe wan e go bopo o bopa. Manu we gele tana, mata egele nu are Yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool well? Where Umari on Pama Eva? Where man Yita Lele?
Káwo. Kábíyèsí o. Aya Yéèpà. Aya ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣìtì wọ́n sùnú. Iye ọgbà social media ní àná rẹ̀ ẹ̀rọ ká ọ̀rọ̀ gbé ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Iye oníṣàkà gbèsè rẹ̀ lẹ̀bọ́ kàkà rẹ̀. Yeah. Ń dáwẹ̀ ẹ̀hún òkè gàjẹ́ òrùn wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́yè. Èrè ọ̀nà. Ìwọ̀n ìwúrò rẹ̀ nà jùlọ wà só. Èrè ọ̀nà. Iye nà ìfẹ́fẹ́ mi fẹ́ nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé yẹn wọ́n rí rẹ̀ wọ́n torí. Okay. Ẹ̀yà tó mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba ìbòhẹ́yà kàkà ní ìpínlẹ̀ ìbòhẹ́yà gbìnà ní ìpínlẹ̀. Àwọn ilé wọn bí àwọn ọmọ àwọn ọ̀rẹ́ gbìnà. Òṣàlùbọ̀ àwọn gbìnà ní ẹ̀bọ̀ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́rọ́ bẹ sáà tó ní ẹ̀bọ̀ rẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi ní wọ́n sì ti ní wọ́n torí. Òbí á ń tà ẹ̀híà òpó ní tà ẹ̀híà social media lórí dá social media. Òwò aláta ọ̀dọ̀ láláta ẹ̀ kéèké láláta ẹ̀. Àgbò yìí nà ẹ̀rọ ìwé ẹ̀dí bọ́ọ̀lù àpò náà ọmọ ẹ̀yà ẹ̀gbìn. Ní ìpín mẹ́rin ẹ̀jẹ̀ yóò pẹ́ wọ̀ dúkì. Ẹ o, ìwúsọ̀rọ̀ ẹ̀jẹ̀ àpá pépéyà ọ̀márì mi ní wọ́n sì ti ní wọ́n torí. Kéèké nà láyé tẹ̀lé ní ìpẹ̀lú oríta kùnú oríta. Ọmọ bọ́ọ̀lù ọmọ wẹ̀ ní òwò aláta ọ̀rí dá social media. Lẹ́bọ̀ọ́yà ìpolò ní olùkọ́ náà wá. Kábíyèsí o. Okay, wá dáhùn ẹ̀ ọmọ náà. Iye wọ́ṣìtì. Kábíyèsí. Màá ní màá gùn ẹ̀ gùn wa. Ẹ̀mẹ̀ ni màá ní màá tá màá wẹ́ ságò nẹ́bọ̀ wẹ̀ nàbí náà. Kábíyèsí. Ọ̀wọ̀n àná fún ẹ̀ tọ́mì ẹ̀wọ́. Ọ̀gá làdá ọ̀wá tọ́lì yìí kó wa ládé. Màná wẹ́ náà ká nà wọ́tá nẹ̀yà. Sẹ́rì yẹn ló mú rèrú dá mà ẹ̀yà gbé wọn ẹ̀ kò bọ́ pa. Ẹ̀mọ̀ ẹnu wẹ́gẹ́lẹ̀ tánà ẹ̀ má ta ẹ̀gẹ̀lẹ̀ nù ààrẹ àkóbé yàn ọ̀márí ẹ̀wẹ̀ yóò wọ́ dọ̀rẹ́ à. Okay, wọ́n rà rí ẹ̀wẹ̀ yóò wọ́ dọ̀rẹ́ ewé ní sago nẹ́bọ̀ wẹ̀ náà wẹ́ náà gbú wẹ̀. Kábíyèsí o. Wé umari yàn pamọ́ ẹ̀ bá. Wé mà ní yíta lélẹ̀ wẹ̀. Káwo. Kábíyèsí o. Aya Yéèpà. Aya Yéèpà. ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣìtì wọ́n sùnú. Iye ọgbà social media ní àná rẹ̀ ẹ̀rọ ká ọ̀rọ̀ gbé ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Iye oníṣàkà gbèsè rẹ̀ lẹ̀bọ́ kàkà rẹ̀. Yeah. Ń dáwẹ̀ ẹ̀hún òkè gàjẹ́ òrùn wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́yè. Èrè ọ̀nà. Ìwọ̀n ìwúrò rẹ̀ nà jùlọ wà só. Èrè ọ̀nà. Iye nà ìfẹ́fẹ́ mi fẹ́ nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé yẹn wọ́n rí rẹ̀ wọ́n torí. Okay. Ẹ̀yà tó mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba ìbòhẹ́yà kàkà ní ìpínlẹ̀ ìbòhẹ́yà gbìnà ní ìpínlẹ̀. Àwọn ilé wọn bí àwọn ọmọ àwọn ọ̀rẹ́ gbìnà. Òṣàlùbọ̀ àwọn gbìnà ní ẹ̀bọ̀ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́rọ́ bẹ sáà tó ní ẹ̀bọ̀ rẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi ní wọ́n sì ti ní wọ́n torí. Òbí á ń tà ẹ̀híà òpó ní tà ẹ̀híà social media lórí dá social media. Òwò aláta ọ̀dọ̀ láláta ẹ̀ kéèké láláta ẹ̀. Àgbò yìí nà ẹ̀rọ ìwé ẹ̀dí bọ́ọ̀lù àpò náà ọmọ ẹ̀yà ẹ̀gbìn. Ní ìpín mẹ́rin ẹ̀jẹ̀ yóò pẹ́ wọ̀ dúkì. Ẹ o, ìwúsọ̀rọ̀ ẹ̀jẹ̀ àpá pépéyà ọ̀márì mi ní wọ́n sì ti ní wọ́n dọ̀rẹ́. Kéèké nà láyé tẹ̀lé ní ìpẹ̀lú oríta kùnú oríta. Ọmọ bọ́ọ̀lù ọmọ wẹ̀ ní òwò aláta ọ̀rí dá social media. Lẹ́bọ̀ọ́yà ìpolò ní olùkọ́ náà wá. Kábíyèsí o. Okay, wá dáhùn ẹ̀ ọmọ náà. Iye wọ́ṣìtì. Kábíyèsí. Màá ní màá gùn ẹ̀ gùn wa. Ẹ̀mẹ̀ ni màá ní màá tá màá wẹ́ ságò nẹ́bọ̀ wẹ̀ nàbí náà. Kábíyèsí. Ọ̀wọ̀n àná fún ẹ̀
Tomiebo, Ogalada Watoli Eko Waladina, Mana when I can no water neya, 7 years no more Ruda Maya, Bewan, Bokpo, Bokpa, Eman Wegele Tana, Emata Egeleno Are, Yakoberia, or Maria when you wadoria. Okay, what are you when you wadore when it's a go never when I went on Boo? Where Umari of Pama where Manigita Lele. Kawo. Kábíyèsí o. Ayaye. Ayaye. Ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣìtì wọ́n sùnú. Iye ọ̀gbìn àti social media ní àná rẹ̀. Ẹ̀rọ ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Iye oníṣàkà gbèsè rẹ̀ ẹ̀kọ́ kàkà rẹ̀. Yeah. Ń dáwẹ̀ ẹ̀mú òbí gàjẹ́ òwú wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́yè. Èrè ọ̀nà. Ìwọ̀n ìwúrò rẹ̀ ẹ̀ nà jù mẹ́wàá sún. Èrè ọ̀nà. Iye nà ìpèsè mu fẹ́ nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé iye wọ́n rí rẹ̀ wọ́n torí. Okay. Ẹ̀yà tó mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba ìpèsè yá kàkà ní ìpínlẹ̀ ìpèsè yá gbìnà ní ìpínlẹ̀. Ọ̀rọ̀ ní wọ́n bí àwọn ọmọ àwọn ọ̀rọ̀ gbìnà. Òṣàlùbọ̀ àwọn gbìnà ní ẹ̀bọ̀ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́dọ̀ bẹ́ẹ̀ sáà ní ẹ̀bọ̀ wẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi ní wọ́n sì ti ní wọ́n torí. Òbí àrùtà ẹ̀híà ògbóríta ẹ̀híà social media lórí dárí social media. Ògbó aláta ọ̀dẹ̀ nánáta ẹ̀ kéèké aláta ẹ̀ àgbóyè ìgbàlẹ̀ ìwé bí bọ́ọ̀lù àpò ọmọ ẹ̀yà ìgbè. Ní ìpín mẹ́rin ẹ̀gbẹ́ ọ̀pẹ́ ẹ̀wọ̀n tó ké. Ìwúsọ̀rọ̀ ẹ̀jẹ̀ àpapẹ̀bẹ̀rẹ̀ ọ̀márì mi ní wọ́n sì ti ní wọ́n torí. Kéèké nàlá yìí tẹ̀lé ní ìpẹ̀lú oríta kùnà oríta. Ọmọ bọ́ọ̀lù ọmọ wẹ̀ náà wà aláta ọ̀rí dárí social media. Lẹ́bọ̀ọ́yà ìpolò ní olùkọ́ náà wá. Kábíyèsí o. Okay, who are down here, Mona? Iye wọ́ṣìtì. Kábíyèsí. Maori maagu egwa. Emeni Maori matama o isago nebo we na hina. Kábíyèsí. O ano fun Tomiebo. Ogalada o watoli eko walade. Mana we na ka no water neya. 7 years no more ruda ma ya gbe wan ego bokpo bokpa. Eman wegele tana, emata egele no are Yakoberia. O mari ewe yo wodoria. Okay, what are you when you water when it's a go never when I went on Boo? Kábíyèsí o. Where Umari of Pama Eva? Where Manigita Lele? Kawo. Kábíyèsí o. Ayaye. Ayaye. Ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣìtì wọ́n sùnú. Iye ọ̀gbìn àti social media ní àná rẹ̀. Ẹ̀rọ ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Iye oníṣàkà gbèsè rẹ̀ ẹ̀kọ́ kàkà rẹ̀. Yeah. Ń dáwẹ̀ ẹ̀mú òbí gàjẹ́ òwú wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́yè. Èrè ọ̀nà. Ìwọ̀n ìwúrò rẹ̀ ẹ̀ nà jù mẹ́wàá sún. Èrè ọ̀nà. Iye nà ìpèsè mu fẹ́ nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé iye wọ́n rí rẹ̀ wọ́n torí. Okay. Ẹ̀yà tó mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba ìpèsè yá kàkà ní ìpínlẹ̀ ìpèsè yá gbìnà ní ìpínlẹ̀. Ọ̀rọ̀ ní wọ́n bí àwọn ọmọ àwọn gbìnà. Òṣàlùbọ̀ àwọn gbìnà ní ẹ̀bọ̀ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́dọ̀ bẹ́ẹ̀ sáà ní ẹ̀bọ̀ wẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi ní wọ́n sì ti ní wọ́n torí. Òbí àrùtà ẹ̀híà ògbóríta ẹ̀híà social media lórí dárí social media.
nana tai keke la rira tai agbe na le we bi bolo wa kono o ma ya gbe wo ko na re ge pe wo tuki o iwuso le jaka pe be o mari mi ni wo shi ti ni wo dore keke la lai tere ni pe no ita ko no ita omo bono mo we no wa na tai o ita social media le boya ko lori o ko na wa Okay, who are down here, Mona? Iye Washington. Maori maagu webuan. Emeni Maori matama we sago nebo we na hina. Owa no fun to mi ewo. Oga lada o watoli eko walade. Mana we na ka no water na yan. Seven ye no mu re runda ma yan gbe wan e go bokpo o bokpa. Manu wegele tana. Mata egele no are yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool well? Where umari on pama eva? Where man yita lele we? Kawo. Kábíyèsí o. Aya Aya ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọgbà social media ní àná rẹ̀ ó ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Iye oníṣẹ́ akágbègbè rẹ̀ nìkan kankan rẹ̀. Ń dáwọ̀ ẹ̀hún òde gàjẹ́ òru wọn. Ẹ̀yà wégbé. Eri ọ̀nà. Eri ọ̀nà. Okay. Eri ọ̀nà. Okay. Okay, who are down here, Mona? Iye Washington. Maori maagu webuan. Emeni Maori matama we sago nebo we na hina. Owa no fun to mi ewo. Oga lada o watoli eko walade. Mana we na ka no water na yan. Seven ye no mu re runda ma yan gbe wan e go bokpo o bokpa. Manu wegele tana. Mata egele no are yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool well? Where umari on pama eva? Where man yita lele we? Kawo. Kábíyèsí o. Aya ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọgbà social media ní àná rẹ̀ ó ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Iye oníṣẹ́ akágbègbè rẹ̀ nìkan kankan rẹ̀. Ń dáwọ̀ ẹ̀hún òde gàjẹ́ òru wọn. Ẹ̀yà wégbé. Eri ọ̀nà.
Iriono. Okay. Iriono. Okay. Okay, who are down here, Mona? Iye Washington. Maori maagu ebuan. Emeni Maori matama we sago nebo we na hina. O ano fun to mi ewo. O ga lada o wa to li eko wa lade na. Mana we na ka no water na yan. Seven yen no mu re run da ma yan gbe wan e go bopo o bopa. Manu we gele tana, ma ta egele nu are Yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool? Where Umari of Pama ever? Where man Italy? Kawo. Ayaye. Ayaye. Ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn social media ní àná rẹ̀ ẹ̀rọ ká ọ̀rọ̀ ọdún ìgbà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Iye oníṣàdá gbèsè rẹ̀ ẹ̀bọ́ kàkà rẹ̀. Ń dáwọ̀ ẹ̀mú òbí gàjẹ́ òwò wọn. Ẹ̀yà wégbé. Iriono. Iriono. Okay. Okay. Okay, who are down here, Mona? Iye Washington. Maori maagu ebuan. Emeni Maori matama we sago nebo we na hina. O ano fun to mi ewo. O ga lada o wa to li eko wa lade na. Mana we na ka no water na yan. Seven yen no mu re run da ma yan gbe wan e go bopo o bopa. Manu we gele tana, ma ta egele nu are Yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool? Where Umari of Pama ever? Where man Italy?
Káwo. Kábíyèsí o. Aya Yéèpà. Aya ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn social media ní àná rẹ̀ ó ká ọ̀gbìn ìgbà òkè à. Okay. Kẹ́dọ̀ àdúrà dáhùn wá. Iye oníṣàkà gbèsè rẹ̀ nìbọn kàkà rẹ̀. Yeah. Ń dáwẹ̀ ẹ̀hún òbí gàjẹ́ òrùn wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́yè. Èrè ọ̀nà. Ìwà ìrònú ẹ̀ nà jùlọ wà sún. Èrè ọ̀nà. Iye nà ìpèsè mi fẹ́ nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé iye wọ́n rí rẹ̀ wọ́n dọ̀rẹ́. Okay. Ẹ̀yà ló mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba ìpèsè yá kàkà ní ìpínlẹ̀ ìpèsè yá gbìnà ní ìpínlẹ̀. Àwọn ilé wọn bí àwọn ọmọ àwọn yá gbìnà. Òṣàlùbọ̀ àwọn gbìnà ní ẹ̀bọ̀ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́dọ̀ ní sáàtò ní ẹ̀bọ̀ rẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi ní wọ́n sì ti ní wọ́n dọ̀rẹ́. Òbí á ń tà ẹ̀híà, òpó ní tà ẹ̀híà, social media ló ń dá social media. Òwò aláta ọ̀dẹ̀ náà ta ẹ̀, kéèké lọ́dẹ̀ náà ta ẹ̀. Àgbò yìí nà ẹ̀rọ ìwé bí bọ́ọ̀lù àpò náà ọmọ ẹ̀yà ìgbè. Ní ìpò mẹ́rin ẹ̀jẹ̀ yóò pẹ́ wọ̀ dúkì. Ẹ o, ìwúsọ̀rọ̀ ẹ̀jẹ̀ àpá pẹ́pẹ́rẹ́ ọ̀márì mi ní wọ́n sì ti ní wọ́n dọ̀rẹ́. Kéèké náà láyé tẹ̀lé ní ìpẹ̀lú oríta kùnà oríta. Ọmọ bọ́ọ̀lù ọmọ wẹ̀ náà wà aláta oríta social media. Lẹ́bọ̀ yá ìpòlò ní olùkọ́ náà wá. Kábíyèsí o. Okay, wá dáhùn ẹ̀ ọmọ náà. Iye wọ́ṣítì. Kábíyèsí. Maoni maabu ebua. Emeni maoni matama wesago nebo we na hina. Kábíyèsí. Owa no fun to mi ewo. Oga lada o watoli eko walade. Mana we na ka no water na yan. Seven ye no mure nu da ma yan gbe wan e go bopo o bopa. Manu wegele tana, mata egele nu are Yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool well? Where Umari on Pama Eva? Where man Nigita Lele? Kawo. Kábíyèsí o. Aya Yéèpà. Aya Yéèpà. ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn social media ní àná rẹ̀ ó ká ọ̀gbìn ìgbà òkè à. Okay. Kẹ́dọ̀ àdúrà dáhùn wá. Iye oníṣàkà gbèsè rẹ̀ nìbọn kàkà rẹ̀. Yeah. Ń dáwẹ̀ ẹ̀hún òbí gàjẹ́ òrùn wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́yè. Èrè ọ̀nà. Ìwà ìrònú ẹ̀ nà jùlọ wà sún. Èrè ọ̀nà. Iye nà ìpèsè mi fẹ́ nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé iye wọ́n rí rẹ̀ wọ́n dọ̀rẹ́. Okay. Ẹ̀yà ló mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba ìpèsè yá kàkà ní ìpínlẹ̀ ìpèsè yá gbìnà ní ìpínlẹ̀. Àwọn ilé wọn bí àwọn ọmọ àwọn gbìnà. Òṣàlùbọ̀ àwọn gbìnà ní ẹ̀bọ̀ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́dọ̀ ní sáàtò ní ẹ̀bọ̀ rẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi ní wọ́n sì ti ní wọ́n dọ̀rẹ́. Òbí á ń tà ẹ̀híà, òpó ní tà ẹ̀híà, social media ló ń dá social media. Òwò aláta ọ̀dẹ̀ náà ta ẹ̀, kéèké lọ́dẹ̀ náà ta ẹ̀. Àgbò yìí nà ẹ̀rọ ìwé bí bọ́ọ̀lù àpò náà ọmọ ẹ̀yà ìgbè. Ní ìpò mẹ́rin ẹ̀jẹ̀ yóò pẹ́ wọ̀ dúkì. Ẹ o, ìwúsọ̀rọ̀ ẹ̀jẹ̀ àpá pẹ́pẹ́rẹ́ ọ̀márì mi ní wọ́n sì ti ní wọ́n dọ̀rẹ́. Kéèké náà láyé tẹ̀lé ní ìpẹ̀lú oríta kùnà oríta. Ọmọ bọ́ọ̀lù ọmọ wẹ̀ náà wà aláta oríta social media. Lẹ́bọ̀ yá ìpòlò ní olùkọ́ náà wá. Kábíyèsí o. Okay, wá dáhùn ẹ̀ ọmọ náà. Iye wọ́ṣítì. Kábíyèsí. Maoni maabu ebua. Emeni maoni matama wesago nebo we na hina. Kábíyèsí. Owa no fun
Tomiebo. Ogalada watoli eko waladena. Mana we na ka no water ne ya. Seven ye no mure runda ma ya gbe wan e go bokpo po bokpa. Man wegele tana e mata egele no are Yakobe yan. O mari we yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool? Where Umari on Pama Eva? Where man Nigita Lele? Kawo. Kábíyèsí o. Ayaye. Yéèpà. Ayaye. Ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọgbà social media ní àná rẹ̀ ó ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Iye oníṣàdá gbèsè rẹ̀ ẹ̀kọ́ kàkà rẹ̀. Ń dáwọ̀ ẹ̀hún òde gàjẹ́ òrùn wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́yè. Èrè ọ̀nà. Ìwọ̀n àlùmọ́ rẹ̀ nà jù mẹ́wàá só. Èrè ọ̀nà. Iye nà rẹ̀ pẹ́sẹ́ mu fẹ́ nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé iye wọ́n rí rẹ̀ wọ́n torí. Okay. Ìyá tó mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba bòhíyá kàkà ní ìpínlẹ̀ bòhíyá gbìlà ní ìpínlẹ̀. Àwọn ilé wọn bí àwọn ọmọ àwọn gbé nà. Òsàlùbọ̀ àwọn gbìlà ní ẹ̀bọ̀ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́dọ̀ ní sáàtò ní ẹ̀kọ́ wẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi ní wọ́n sì ti ní wọ́n torí. Òbí àrùtà ẹ̀híà ògbóríta ẹ̀híà social media lórí dárí social media. Ògbó náà ta ọ̀dọ̀ náà ta ẹ̀ kéèké lórí náà ta ẹ̀. Àgbóyè mẹ́rẹ̀ ìwé ẹ̀dí bọ́ọ̀lù wà pọ̀ ọmọ ẹ̀yà ìgbè. Ní ìpè mẹ́rin ẹ̀yẹ ọ̀pẹ́ ẹ̀wọ̀n dúkì. Ìwúsílẹ̀ rẹ̀ jàpá pépé yẹ ọ̀márì mi ní wọ́n sì ti ní wọ́n torí. Kéèké náà láyé tẹ̀lé ní ìpẹ̀lú oríta kùnú oríta. Ọmọ bọ́ọ̀lù ọmọ wẹ̀ náà wà á ta oríta rí social media. Lẹ́bọ̀ọ́yà ìpolówó ní olùkọ́ náà wá. Kábíyèsí o. Okay, who are down here, Mona? Iye Washington. Kábíyèsí. Maoni maagu ebua. Emeni maoni matama wesago nebo wena hina. Kábíyèsí. Owa no fun Tomiebo. Ogalada watoli eko walade. Mana we na ka no water ne ya. Seven ye no mure runda ma ya gbe wan e go bokpo po bokpa. Man wegele tana mata egele no are Yakobe yan. O mari we yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool? Kábíyèsí o. Where Umari on Pama Eva? Where man Nigita Lele? Kawo. Kábíyèsí o. Ayaye. Yéèpà. Ayaye. Ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọgbà social media ní àná rẹ̀ ó ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Iye oníṣàdá gbèsè rẹ̀ ẹ̀kọ́ kàkà rẹ̀. Ń dáwọ̀ ẹ̀hún òde gàjẹ́ òrùn wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́yè. Èrè ọ̀nà. Ìwọ̀n àlùmọ́ rẹ̀ nà jù mẹ́wàá só. Èrè ọ̀nà. Iye nà rẹ̀ pẹ́sẹ́ mu fẹ́ nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé iye wọ́n rí rẹ̀ wọ́n torí. Okay. Ìyá tó mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba bòhíyá kàkà ní ìpínlẹ̀ bòhíyá gbìlà ní ìpínlẹ̀. Àwọn ilé wọn bí àwọn ọmọ àwọn gbé nà. Òsàlùbọ̀ àwọn gbìlà ní ẹ̀bọ̀ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́dọ̀ ní sáàtò ní ẹ̀kọ́ wẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi ní wọ́n sì ti ní wọ́n torí. Òbí àrùtà ẹ̀híà ògbóríta ẹ̀híà social media lórí dárí social media.
social media. Okay, who are down here, Mona? Iye Washington. Maori maagu ebua. Emeni Maori matama wesago nebo we na hina. Owa no fun to mi ewo. Oga lada o watoli eko walade. Mana we na ka no water na ya. Seven ye no mu rerun da ma yan gbe wan e go bopo o bopa. Manu wegele tana, mata egele no are Yakobegian. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool well? Where Umari on Pama Eva? Where man Nigita Lele? Kawo. Ayaye. Ayaye. Omona wasunu. Iye Washington wasunu. Social media, Okay. Yeah. Aya wegbe. Eriono. Eriono. Okay. Okay. Social media. Okay, who are down here, Mona? Iye Washington. Maori maagu ebua. Emeni Maori matama wesago nebo we na hina. Owa no fun to mi ewo. Oga lada o watoli eko walade. Mana we na ka no water na ya. Seven ye no mu rerun da ma yan gbe wan e go bopo o bopa. Manu wegele tana, mata egele no are Yakobegian. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool well? Where Umari on Pama Eva? Where man Nigita Lele? Kawo. Ayaye. Ayaye. Omona wasunu. Iye Washington wasunu. Social media, Okay. Yeah. Aya wegbe. Eriono.
maso. Eriono. Ihe na social media na womo. Ihe we many ye what it is. E won si me we ja to akobe ihe wori we wodore. Okay. Na do mo ebo. Ni ti ebo da bo ya kaka ni bi bo ya bila ni bi. Awon le mo pe won ga wa ya gbi na. O salo ba o kina ne ebo kaka. Eriono. Papa ye no le sa ko ne bo we. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Social media. Okay, who are down here, Mona? Iye Washington. Maori maagu egwa. Emeni Maori matama wesago nebo we na hina. O ano fun to mi ewo. O ga lada o wa to li eko wa lade na. Mana we na ka no water na yan. 7 yen nu mu rerun da ma yan gbe wan e go bopo o bopa. Manu wegele tana, mata egele nu are Yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on blue way? Where Umari on Pama Eva? Where man Nigita Lele? Kawo. Kábíyèsí o. Ayaye. Yepa. Ayaye. Yepa. Ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn social media ní àná rẹ̀. Ẹ̀rọ ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Iye oníkàkà mi gbìyànjú ẹ̀bọ́ kàkà mi. Yeah. Ń dáwọ̀ ẹ̀mú òbí. Gàjẹ́ òun wọ́n. Ẹ̀yà wégbé. Eri ọ̀nà. Eri ọ̀nà. Okay. Eri ọ̀nà. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Social media. Okay, who are down here, Mona? Iye Washington. Maori maagu egwa. Emeni Maori matama wesago nebo we na hina. O ano fun to mi ewo. O ga lada o wa to li eko wa lade na. Mana we na ka no water na yan. 7 yen nu mu rerun da ma yan gbe wan e go bopo o bopa. Manu wegele tana, mata egele nu are Yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on blue way? Where Umari on Pama Eva? Where man Nigita Lele?
Káwo. Kábíyèsí o. Aya Yéèpà. Aya ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn àti social media ní àná rẹ̀ ó ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́dọ̀ àdúrà dáhùn wá. Iye oníṣàkà mi sì rẹ̀ ẹ̀bọ́ kàkà mi. Ń dáwọ̀ ẹ̀hún òbí gàjẹ́ òwú wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́yè. Èrè ọ̀nà. Ìwọ̀n ìwúrò ẹ̀ nà jù mẹ́wàá só. Èrè ọ̀nà. Iye nà ìfẹ́fẹ́ mi fẹ́ nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé iye wọ́n rí rẹ̀ wọ́n dọ̀rẹ́. Okay. Ẹ̀yà tó mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba ìbòhẹ́yà kàkà ní ìpínlẹ̀ ìbòhẹ́yà gbìlà ní ìpínlẹ̀. Àwọn ilé wọn bí àwọn ọmọ àwọn ọ̀rẹ́ gbìlà. Òṣàlùbọ̀ àwọn gbìlà ní ẹ̀bọ̀ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́rọ́ lọ sí àgbò ní ẹ̀bọ̀ rẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi ní wọ́n sì ti ìwọ́ dọ̀rẹ́. Òbí á ń tà ẹ̀híà òpó ní tà ẹ̀híà social media lórí dá social media. Òwò náà ta ọ̀dẹ̀ náà ta ẹ̀ kéèké lórí náà ta ẹ̀. Àgbò yìí nà ẹ̀rọ ìwé bí bọ́ọ̀lù àgbò náà ọmọ ẹ̀yà ìgbè. Ní ìpò mẹ́rin ẹ̀yẹ ọ̀pẹ́ ẹ̀wọ̀n dúkì. Ìwúsọ̀rọ̀ ẹ̀jà kan pẹ́pẹ́yẹ ọ̀márì mi ní wọ́n sì ti ní wọ́ dọ̀rẹ́. Kéèké náà láyé tẹ̀lé ẹ̀mú ìpẹ̀lú oríta kùnà oríta. Ọmọ bọ́ọ̀lù ọmọ wẹ̀ náà wà á ta oríta social media. Lẹ́bọ̀ọ́yà ìpòlò ní olùkọ́ náà wá. Kábíyèsí o. Okay, wá dáhùn ọmọ náà. Iye wọ́ṣítì. Kábíyèsí. Maoni maagu ebua. Emeni maoni matama wesago nebo we na hina. Kábíyèsí. Owa no fun to mi ewo. Oga lada o watoli eko walade. Mana we na ka no wota na ya. Seven ye no mure ru da ma ya gbe wan e go bopo bopa. Manu wegele tana, mata egele nu are Yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on boo well? Where Umari on Pama Eva? Where man Nigita Lele? Káwo. Kábíyèsí o. Aya Yéèpà. Aya Yéèpà. ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn àti social media ní àná rẹ̀ ó ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́dọ̀ àdúrà dáhùn wá. Iye oníṣàkà mi sì rẹ̀ ẹ̀bọ́ kàkà mi. Ń dáwọ̀ ẹ̀hún òbí gàjẹ́ òwú wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́yè. Èrè ọ̀nà. Ìwọ̀n ìwúrò ẹ̀ nà jù mẹ́wàá só. Èrè ọ̀nà. Iye nà ìfẹ́fẹ́ mi fẹ́ nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé iye wọ́n rí rẹ̀ wọ́n dọ̀rẹ́. Okay. Ẹ̀yà tó mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba ìbòhẹ́yà kàkà ní ìpínlẹ̀ ìbòhẹ́yà gbìlà ní ìpínlẹ̀. Àwọn ilé wọn bí àwọn ọmọ àwọn gbìlà. Òṣàlùbọ̀ àwọn gbìlà ní ẹ̀bọ̀ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́rọ́ lọ sí àgbò ní ẹ̀bọ̀ rẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi ní wọ́n sì ti ìwọ́ dọ̀rẹ́. Òbí á ń tà ẹ̀híà òpó ní tà ẹ̀híà social media lórí dá social media. Òwò náà ta ọ̀dẹ̀ náà ta ẹ̀ kéèké lórí náà ta ẹ̀. Àgbò yìí nà ẹ̀rọ ìwé bí bọ́ọ̀lù àgbò náà ọmọ ẹ̀yà ìgbè. Ní ìpò mẹ́rin ẹ̀yẹ ọ̀pẹ́ ẹ̀wọ̀n dúkì. Ìwúsọ̀rọ̀ ẹ̀jà kan pẹ́pẹ́yẹ ọ̀márì mi ní wọ́n sì ti ní wọ́ dọ̀rẹ́. Kéèké náà láyé tẹ̀lé ẹ̀mú ìpẹ̀lú oríta kùnà oríta. Ọmọ bọ́ọ̀lù ọmọ wẹ̀ náà wà á ta oríta social media. Lẹ́bọ̀ọ́yà ìpòlò ní olùkọ́ náà wá. Kábíyèsí o. Okay, wá dáhùn ọmọ náà. Iye wọ́ṣítì. Kábíyèsí. Maoni maagu ebua. Emeni maoni matama wesago nebo we na hina. Kábíyèsí. Owa no fun
Tomiebo. Ogalada watoli eko walade. Mana we na ka no water ne ya. Seven ye no mu re ruda ma ya gbe wan e go bokpo o bokpa. E manu wegele tana e mata egele nu are Yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool well? Where Umari on Pama Eva? Where man Nigita Lele? Kawo. Kábíyèsí o. Ayaye. Yéèpà. Ayaye. Ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣìtì wọ́n sùnú. Iye ọ̀gbìn àti social media ní àná rẹ̀ ẹ̀rọ ká ọ̀rọ̀ ọdún ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà náà wá. Iye oníṣẹ́ alágbègbè rẹ̀ ẹ̀kọ́ kàkà rẹ̀. Ń dáwọ̀ ẹ̀mú òde gàjẹ́ òwò wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́ yìí. Èrè ọ̀nà. Ìwọ̀n àlùmọ́ rẹ̀ nà jù mẹ́wàá sún. Èrè ọ̀nà. Iye nà ló pèsè mu fẹ́ nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé iye wọ́n rí rẹ̀ wọ́n torí. Okay. Ìyá ló mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba ìpèrè yá kàkà ní ìpínlẹ̀ ìpèrè yá gbìlà ní ìpínlẹ̀. Àwọn ilé wọn bí àwọn ọmọ àwọn yá gbìlà. Òsàlùbọ̀ àwọn gbìlà ní ẹ̀kọ́ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́dọ̀ ní sáàtò ní ẹ̀kọ́ rẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí ló ní wọ́n sì ti ní wọ́n torí. Òbí á ń tà ẹ̀híà, òpó ní tà ẹ̀híà, social media ló ń dá social media. Òwò náà ta ọ̀dọ̀ náà ta ẹ̀, kéèké lórí náà ta ẹ̀. Àgbèrè ìgbàlẹ̀ ìwé ẹ̀dí bọ́ọ̀lù àgbọ̀nà ọmọ ẹ̀yà ìgbè. Ní ìpò mẹ́rin ẹ̀yẹ ẹ̀pẹ́ ẹ̀wọ̀n dúkì. Ìwúsílẹ̀ rẹ̀ jàpá pépé yẹ ọ̀márì mi ní yẹ wọ́n sì ti ní wọ́n torí. Kéèké nàlá yìí tẹ̀lé ní ìpẹ̀lú oríta kùnú oríta. Ọmọ gbọ́dọ̀ mo wẹ̀ náà wà á ta oríta social media. Lẹ́kọ̀ọ́ yá ìpòlò ní olùkọ́ náà wá. Kábíyèsí o. Okay, who are down here, Omona? Iye washiti. Kábíyèsí. Maori maagu ebuan. Emeni maori matama o isago nebo we na hina. Kábíyèsí. O wa no fun Tomi ebo. Oga lada o watoli eko walade. Mana we na ka no water ne ya. Seven ye no mu re ruda ma ya gbe wan e go bokpo o bokpa. Manu wegele tana mata egele nu are Yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool well? Kábíyèsí o. Where Umari on Pama Eva? Where man Nigita Lele? Kawo. Kábíyèsí o. Ayaye. Yéèpà. Ayaye. Ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣìtì wọ́n sùnú. Iye ọ̀gbìn àti social media ní àná rẹ̀ ẹ̀rọ ká ọ̀rọ̀ ọdún ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà náà wá. Iye oníṣẹ́ alágbègbè rẹ̀ ẹ̀kọ́ kàkà rẹ̀. Ń dáwọ̀ ẹ̀mú òde gàjẹ́ òwò wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà mọ́ yìí. Èrè ọ̀nà. Ìwọ̀n àlùmọ́ rẹ̀ nà jù mẹ́wàá sún. Èrè ọ̀nà. Iye nà ló pèsè mu fẹ́ nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé iye wọ́n rí rẹ̀ wọ́n torí. Okay. Ìyá ló mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba ìpèrè yá kàkà ní ìpínlẹ̀ ìpèrè yá gbìlà ní ìpínlẹ̀. Àwọn ilé wọn bí àwọn ọmọ àwọn yá gbìlà. Òsàlùbọ̀ àwọn gbìlà ní ẹ̀kọ́ kàkà. Èrè ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́dọ̀ ní sáàtò ní ẹ̀kọ́ rẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí ló ní wọ́n sì ti ní wọ́n torí. Òbí á ń tà ẹ̀híà, òpó ní tà ẹ̀híà, social media ló ń dá social media.
Oh, another time, another time, keke another time. I go in my room, where people are going on my head. Who can I go to get? Oh, it was so that I put your marry me near Washington, what or keke na light and you can only talk on it. I'm not going to know when no one time or it is social media. Never yet, Okay, who are down here, Mona? Iye Washington. Maori maagu egwa. Emeni Maori matama wesago nebo we na hina. Owa no fun to mi ewo. Oga lada o watoli eko walade. Mana we na ka no water na yan. Seven ye no mu rerun da ma yan gbe wan e go bopo o bopa. Manu wegele tana, mata egele no are Yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool well? Where Umari on Pama Eva? Where Manigita Lele? Kawo. Kábíyèsí o. Ayaye. Ayaye. Ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn social media ní àná rẹ̀ ẹ̀rọ ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Iye oníṣàlá gbèsè rẹ̀ ẹ̀bọ́ kàkà rẹ̀. Ń dáwẹ̀ ẹ̀hún òbí gàjẹ́ òrùn wọn. Ẹ̀yà wégbé. Eri ọ̀nà. Eri ọ̀nà. Okay. Eri ọ̀nà. Okay. Social media. Okay, who are down here, Mona? Iye Washington. Maori maagu egwa. Emeni Maori matama wesago nebo we na hina. Owa no fun to mi ewo. Oga lada o watoli eko walade. Mana we na ka no water na yan. Seven ye no mu rerun da ma yan gbe wan e go bopo o bopa. Manu wegele tana, mata egele no are Yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went on pool well? Where Umari on Pama Eva? Where Manigita Lele? Kawo. Kábíyèsí o. Ayaye. Ayaye. Ọmọ náà wọ́n sùnú. Iye Washington wọ́n sùnú. Iye ọ̀gbìn social media ní àná rẹ̀ ẹ̀rọ ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Iye oníṣàlá gbèsè rẹ̀ ẹ̀bọ́ kàkà rẹ̀. Ń dáwẹ̀ ẹ̀hún òbí gàjẹ́ òrùn wọn. Ẹ̀yà wégbé. Eri ọ̀nà.
Eriono. Ihe na social media na womo. Ihe we ni ye what it is. E won si mo lo ja pa ko be here wori we wo dore. Okay. Na do mo ebo. Ni ti e ko da bo ya ka ka ni bo ya na le pile. Àwọn ne mo pia mo ga wa ya gbi na. O sa lo ba o bi na ne e bo ka ka. Eriono. Papa ye lo be sa ko ne bo we. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ori no ni wo si ti ni wo dore. Obianta here, Omonita here, a social media, Monita is social media. Oh, another time, Kiki another time. I believe my own what people are going on my head. We can marry a prayer to get it was like that. Or marry me, you was it in your water, Kiki and I tell you, Panolita, Panolita. I'm not going to know when another time, it is social media. Okay, who are down here, Mona? Iye Washington. Maori maagu egwa. Emeni Maori matama wesago nebo we na hina. O ano fun to mi ewo. O ga lada o wa to li ko wa lade. Mana we na ka no water na yan. 7 yen no mu re nu da ma yan gbe wan e go bopo o bopa. Man wegele tana mata egele nu are yakobe yan o mari ewe yo wodore a. Okay, what are you when you wodore when the sago nebo when I went on buwe. We umari on pama eva. We manigita lelewe. Kawo. Kábíyèsí o. Ayaye. Yepa. Ayaye. Yepa. Ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọgbà social media ní àná rẹ̀. Ó ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Ìyó ní kàkà gbèsè rẹ̀ lẹ̀bọ́ kàkà rẹ̀. Yeah. Ń dáwẹ̀ ẹ̀mú òbí gàjẹ́ òrùn wọn. Ẹ̀yà wégbé. Ó nà ẹ̀ má nà nà mọ́yè. Èrè ọ̀nà. Ìwà ìrọ̀rùn ẹ̀ nà dì mẹ́wàá sún. Èrè ọ̀nà. Iye nà social media nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ìjàpá kóbé iye wọ́n rí rẹ̀ wọ́n dòre. Okay. Ẹ̀yà ló mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń da bẹ̀rẹ̀ kàkà ní ìpínlẹ̀ bẹ̀rẹ̀ àgbìlà ní ìpínlẹ̀. Àwọn ẹni wọ́n bí àwọn ọmọ rẹ̀ gbìnà. Òsàlùbọ̀ àwọn gbìnà ní ẹ̀bọ̀ kàkà. Èrè ọ̀nà. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí ló ní wọ́n sì ti wọ́n dòre. Obianta here, Omonita here, a social media, Monita is social media. Oh, another time, Kiki another time. I believe my own what people are going on my head. We can marry a prayer to get it was like that. Or marry me, you was it in your water. Kiki and I tell you, Panolita, Panolita. I'm not going to know when no one time, it is social media. Okay, who are down here, Mona? Iye Washington. Maori maagu egwa. Emeni Maori matama wesago nebo we na hina. O ano fun to mi ewo. O ga lada o wa to li ko wa lade. Mana we na ka no water na yan. 7 yen no mu re nu da ma yan gbe wan e go bopo o bopa. Man wegele tana mata egele nu are yakobe yan o mari ewe yo wodore a. Okay, what are you when you wodore when the sago nebo when I went on buwe. We umari on pama eva. We manigita lelewe.
Káwo. Kábíyèsí o. Aya Yéèpà. Aya ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn social media ní àná rẹ̀ ó ká ọ̀rọ̀ ìgbà òkè à. Okay. Kẹ́dọ̀ àdúrà dáhùn wá. Iye oníṣàkà gbèsè rẹ̀ nìbọn kàkà rẹ̀. Yeah. Ń dáwọ̀ ẹ̀mú òbí gàjẹ́ òrùn wọn. Aya wegbe. Ó nà ẹ̀ má nà nàmọ́yè. Eri ọ̀nà. Ìwọ̀n àlùmọ́ ẹ̀ nà jù mẹ́wàá sún. Eri ọ̀nà. Iye nà ìpèsè mu fẹ́ nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé iye wọ́n rí rẹ̀ wọ́n dọ̀rẹ́. Okay. Iye náà ló mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba ìbòhé yá kàkà ní ìpínlẹ̀ ìbòhé yá gbìnà ní ìpínlẹ̀. Ọ̀wọ́ ní wọ́n bí àwọn ọmọ àwọn yá gbìnà. Òsàlùbọ̀ àwọn gbìnà ní ẹ̀bọ̀ kàkà. Eri ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́rọ́ lẹ́yìn sáà tó ní ẹ̀bọ̀ wẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi ní wọ́n sì ti ní wọ́n dọ̀rẹ́. Òbí á ń tà ẹ̀híà, òpó ní tà ẹ̀híà, social media ló ń dá social media. Òwò náà ta ọ̀dọ̀ náà ta ẹ̀, kéèké náà ta ẹ̀. Àgbò yìí nà ẹ̀rọ ìwé bí bọ́ọ̀lù àgbò náà ọmọ ẹ̀yà gbé. Ní ìpò mẹ́rin ẹ̀yẹ yóò pẹ́ wọ̀ dúkì. Ìwúsọ̀rọ̀ ẹ̀jà kan pépé yẹ ọ̀márì mi ní wọ́n sì ti ní wọ́n dọ̀rẹ́. Kéèké náà láyé tẹ̀lé ní ìpẹ̀lú oríta kùnà oríta. Ọmọ gbọ́dọ̀ mo wẹ̀ náà wà á ta oríta social media. Lẹ́bọ̀yà ìpòlò ní olùkọ́ náà wá. Kábíyèsí o. Okay, wá dáhùn ọmọ náà. Iye wọ́ṣítì. Kábíyèsí. Maoni maagu ebua. Emeni maoni matama wesago nebo we na hina. Kábíyèsí. Owa no fun to mi ewo. Oga lada o watoli eko walade. Mana we na ka no water na ya. Seven ye no mu re run da ma ya gbe wan e go bopo obopa. Manu wegele tana, mata egele nu are Yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when it's a go never when I went on pool? Where Umari on Pama Eva? Where Manigita Lele? Kawo. Kábíyèsí o. Aya Yéèpà. Aya ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn social media ní àná rẹ̀ ó ká ọ̀rọ̀ ìgbà òkè à. Okay. Kẹ́dọ̀ àdúrà dáhùn wá. Iye oníṣàkà gbèsè rẹ̀ nìbọn kàkà rẹ̀. Yeah. Ń dáwọ̀ ẹ̀mú òbí gàjẹ́ òrùn wọn. Aya wegbe. Ó nà ẹ̀ má nà nàmọ́yè. Eri ọ̀nà. Ìwọ̀n àlùmọ́ ẹ̀ nà jù mẹ́wàá sún. Eri ọ̀nà. Iye nà ìpèsè mu fẹ́ nà wọ̀ mọ́. Iye wíwẹ̀ ní iye wọ́n ti tì. Èwú sí lórí ọjà tó àkóbé iye wọ́n rí rẹ̀ wọ́n dọ̀rẹ́. Okay. Iye náà ló mú ẹ bọ̀. Ní tí ẹ bọ̀ ń gba ìbòhé yá kàkà ní ìpínlẹ̀ ìbòhé yá gbìnà ní ìpínlẹ̀. Ọ̀wọ́ ní wọ́n bí àwọn ọmọ àwọn yá gbìnà. Òsàlùbọ̀ àwọn gbìnà ní ẹ̀bọ̀ kàkà. Eri ọ̀nà. Ọ̀pọ̀ yẹn lọ́rọ́ lẹ́yìn sáà tó ní ẹ̀bọ̀ wẹ̀. Kábíyèsí o. Kábíyèsí. Okay. Ọ̀rí mi ní wọ́n sì ti ní wọ́n dọ̀rẹ́. Òbí á ń tà ẹ̀híà, òpó ní tà ẹ̀híà, social media ló ń dá social media. Òwò náà ta ọ̀dọ̀ náà ta ẹ̀, kéèké náà ta ẹ̀. Àgbò yìí nà ẹ̀rọ ìwé bí bọ́ọ̀lù àgbò náà ọmọ ẹ̀yà gbé. Ní ìpò mẹ́rin ẹ̀yẹ yóò pẹ́ wọ̀ dúkì. Ìwúsọ̀rọ̀ ẹ̀jà kan pépé yẹ ọ̀márì mi ní wọ́n sì ti ní wọ́n dọ̀rẹ́. Kéèké náà láyé tẹ̀lé ní ìpẹ̀lú oríta kùnà oríta. Ọmọ gbọ́dọ̀ mo wẹ̀ náà wà á ta oríta social media. Lẹ́bọ̀yà ìpòlò ní olùkọ́ náà wá. Kábíyèsí o. Okay, wá dáhùn ọmọ náà. Iye wọ́ṣítì. Kábíyèsí. Maoni maagu ebua. Emeni maoni matama wesago nebo we na hina. Kábíyèsí. Owa no fun
tọmiẹbọ ọgalada owatọli eko waladea mana we naka nọ wọta nẹyà sẹbi miẹnu múrenu dama ẹyà gbé wọn ẹwò bọkpọ bọkpa ẹmẹnu wẹgẹlẹ tana ẹmata egele nu ààrẹ yakobẹyìn ọmari ewẹ yóò wọdọrẹ à. Okay, what are you where you water when the sago never when I went on pool wet? Where Umari on Pama Eva? Where man Nigita Lele? Kawo Ayaye. Ayaye. Ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn ẹ̀ social media ní àná rẹ̀ ó ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Iye oníṣẹ́ alágbègbè rẹ̀ nìbọn kankan rẹ̀. Ń dáwọ̀ ẹ̀hún òbí gàjẹ́ òwò wọn. Ẹ̀yà wégbé. Eri ọ̀nà. Eri ọ̀nà. Okay. Okay. Okay, who are down here, Mona? Iye Washington. Maori ma bu ebuan. Emeni Maori mata ma we sago nebo we na hina. O wa no fun to mi ebo. Oga lada o watoli eko walade. Mana we na ka no wota neya. Sevi mienu múrenu dama ẹyà gbé wọn ẹwò bọkpọ bọkpa. Ẹmẹnu wẹgẹlẹ tana ẹmata egele nu ààrẹ yakobẹyìn ọmari ewẹ yóò wọdọrẹ à. Okay, what are you where you water when the sago never when I went on pool wet? Where Umari on Pama Eva? Where man Nigita Lele? Kawo Ayaye. Ayaye. Ọmọ náà wọ́n sùnú. Iye wọ́ṣítì wọ́n sùnú. Iye ọ̀gbìn ẹ̀ social media ní àná rẹ̀ ó ká ọ̀rọ̀ tó ìfà òkè à. Okay. Kẹ́tọ́ àdúrà dáhùn wá. Iye oníṣẹ́ alágbègbè rẹ̀ nìbọn kankan rẹ̀. Ń dáwọ̀ ẹ̀hún òbí gàjẹ́ òwò wọn. Ẹ̀yà wégbé. Eri ọ̀nà. Eri ọ̀nà. Okay. Okay.
social media. Okay, who are down with Omona? Iye Washington. Maori maagu egwa. Emeni Maori matama wesago nebo we na hina. Owa no fun to mi ewo. Oga lada o watoli eko walade. Mana we na ka no water na yan. 7 yen no mu rerun da ma yan gbe wan ego bopa. Manu wegele tana, mata egele no are Yakobe yan. O mari ewe yo wodore a. Okay, what are you when you water when the sago never when I went up we.